Oloyo Studios. Wá kí rí ọjà yẹn sára ọ̀tà ni mí ni àbí wọ́n wèrè. Bọ́bí òjé. Sára lọ́gbọ̀n ni mí ni. Bọ́bí òjé. Agége wà o. Agége wà o. Abúlé Ẹ̀gbá náà wà. Ẹ káàbọ̀ sí àkọ́tún ètò Kísútòdìyàn. Àwọn àgbàbọ̀ wọn ní Kísútòdìyàn agúnṣulódó kágbàdo tó dẹ̀kọ́ alọ̀ wọn papọ̀ kọ́mọ tó wáyé ẹ̀ sì jábì bàbá ká tó bí ìyáálé rẹ̀ ọ̀rọ̀. Ẹ káàbọ̀ sí orí ètò Kísútòdìyàn. Ẹ bá mi dárúkọ yín fún àwọn aráalé lẹ́kùnrẹ́rẹ́. Mo kí yín o, ẹ kú dédé àsìkò yìí níbikíbi tẹ́ bá ti ń gbọ́ mi. Orúkọ tèmi ni ìbéèrè tí gbogbo ayé mọ̀ sí. gbogbo ayé mọ̀ sí àbí bóyá ṣàlàyé oríṣiríṣi orúkọ tẹ́ bá ṣàtọmọ mi fún òun náà ni mò ń jẹ́. Orúkọ tó dáa ni ṣáà. Orúkọ tó dáa ni. Ṣé kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ láti Flaky Ididowo ni ṣàlàyé àwọn fans ṣàlàyé gangan wọn máa lágbo but Flaky Ididowo ó ti pẹ́ gan. Way back. Níbo ni orúkọ yẹn ti jẹyọ jáde? Fíìmù ẹ̀gbọ́n mi kan fífi àbálòbí ẹ̀gbọ́n mi tó jẹ́ pé jìnlẹ̀ mi gan. Torí pé wọ́n wà lára àwọn tó mẹ́ńtò mi dàgbà níbi iṣẹ́ fífi àbálòbí. Àwọn ni wọ́n produce movie ẹ̀ fún Corporate Pictures ní ọdún náà náà. I think was it 2006 or 2007? Wow. America. Ó ti pẹ́ gan. 2007 like Flaky Ididowo, yes. I newly graduated from because I graduated 2005, 2006. Yes. Around that time ni orúkọ yẹn jẹyọ jáde. Bẹ́ẹ̀ni láyà Flaky Ididowo. 2006, 2007. Tá bá bí ni mà. Ó ti tó bí Christmas mélòó àbí ṣé léyà ni 30 lu. Tó túmọ̀ sí ọjọ́ orí yín. Ọmọ kékeré náà ni mo ti ṣẹ̀bẹ̀rẹ̀ ayé yìí. Ojúmọ́ tó yóò náà. Mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ayé ni. Well, I would say that I'm in my 40s. Okay. Flaky Ididowo bí kí n sọ wípé ìyá wa RONKE ODUSANYA lẹ́tí ń gbọ́ ọ̀rọ̀ láti ẹnu wọn láti àárọ̀. Ẹ ṣé gan ma. Access Bank ni mo ń lò. Bá mi ṣe. Ògúntóyìnbó. Ẹ ṣé gan. Thank you so much. Yeah, mo dáhùn. Kí ló dé? Ẹ ṣé gan ma. How many millions náà fẹ́ tó ń kígbe? Mi ò expect nǹkan tí mo rí. Ká wá bẹ̀rẹ̀. Báwo ni ẹ ṣe dé ìdí iṣẹ́ eré orí ìtàgé? Ṣé àbímọ́ ni àbí ẹ débẹ̀ lẹ́lọ́kọ̀? Téèyàn bá ti ní lábìmọ́, èèyàn tó sì ní láti brush ẹ̀ ó dàbí kí wọ́n rí rọ́gbọ̀ òdì ni. Èèyàn ó máa go through iná, ó máa go through a lot of process kó tó di tó wuni lójú téèyàn lè fẹ́ fi ṣẹ̀ṣọ́ sára. So mo dúpẹ́ pọ́lọ́ fún mi lórí ọ̀fẹ́ tó pọ̀ nípa iṣẹ́ yìí. Mo dẹ̀ tún lọ kọ́ náà ní ọ̀dọ̀ ọ̀gá mi tí mo tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ Gabriel. Mo kọ́ṣẹ́ ní Àwàdà Kẹ́ríkẹ́rí organization. It was owned by Ọ̀gá Bello Ìyáwẹ̀rọ Ànálò ẹ̀ nígbà yẹn. Wọ́n pè ní Àwàdà Kẹ́ríkẹ́rí organization. Short form ẹ̀ ní AKO. So gba Ronke AKO náà máa ń pè mí pé tó di pé mo fà nínú àwọn ẹ̀yẹ tí Ọlọ́run jẹ́ kó máa forúkọ ẹ̀sìn mi lẹ́yìn. Àwàdà Kẹ́ríkẹ́rí organization. Ní nǹkan bí ọdún wo ni ẹ? I joined in 2000. Ní nǹkan bí ọdún mẹ́rìnlélógún 24 years ago. Yeah, 2000 ni I joined Àwàdà Kẹ́ríkẹ́rí. Mo máa torí pé ó sùn mi. Àwọn ìgbà kan mo máa lọ sí ibì kan wọ́n pè ní Tòbé ní Màṣákílò ní Sòròlérè. Táwọn English film ti máa ń pàdé ńgbà yẹn. Wọ́n máa pàdé Winnie's Hotel náà ti máa lọ ń jókòó síbẹ̀. Ebi á fún mi ní English room, wọ́n á fún mi ní kíni. Ọgbà tí ò rí bẹ́ẹ̀ bá ṣiṣẹ́. Àwọn òpin kà tún tẹ̀síwájú. Tọ́lọ́ sọ wípé wọ́n kò tí ì débi tó ti máa jẹ́. Bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ mi kan àjọ máa ń ṣe ìgbìyànjú ńgbà mi sóra sọ́ra mú ti dára lóyún ìbílẹ̀ ní wà lágbàá. Òun ni Ọlọ́run wá tún lò jẹ́ pé mọ́mí ẹ mọ èèyàn kan tó mọ Ọ̀gá Bello. Wọ́n wá ní ká lọ. Kó lọ. Wọ́n ní kóun lọ. Èmi àti ẹ̀wá pàdé mi kan wá ní kájọ lọ. Wọ́n fi ní àwọn. Kí n lọ síbí báyìí. Kájọ lọ síbẹ̀ ká lọ wo ká gbìyànjú lọ. Àdẹ̀sẹ̀ gbìyànjú Ọlọ́run dẹ̀ gbà fún wa. Mo wá tún pàdé ọmọ Ọ̀gá Bello Sọ̀bí Kàdébáyọ̀ ní Papa Àjàsùn náà lọ́dún náà lọ.
Itu gbogbo àṣà tún kẹjọ wà rò táwọn wà ní ṣé my dad is ọ̀gá àbí a ti wá rẹ́jísítà lọ́dọ̀ dáàdì náà kọ̀ọ̀kan wá kà má wọlé pé òun á máa ànígbà ètò sojú ṣáájú that's true ó mọ̀ ṣe ò mọ̀ ṣe ni ó mọ̀ ṣe ò mọ̀ ṣe ni wọ́n máa sẹ́ńdà wà níwájú pé ẹ̀ńdà bá fẹ́ káàtì wọn ní rò òun máa jẹ́ ká mọ̀ ká lè wá fún reading ká lè wá ṣe practical acting níwájú gbogbo àwọn ìgbà yẹn Alhaji Rasheed ẹnu Ìbàdàn náà gbé ńgbà yẹn wọ́n fi dolóògbé Ọlọ́run fọ̀rọ̀ kẹwọn Alhaji Rasheed ẹnu ńgbà yẹn wọ́n máa wà lára àwọn tó máa George àwọn náà máa sábà direct film fún Gabriel ńgbà yẹn wọ́n máa eléyìí ò mọ kankan ṣe ẹ wo lẹ́sùtù eléyìí wọn kankan ṣe wọ́n lè rí àìwọ́ náà ṣe wọ́n ṣáà ṣègbìyànjú Ọlọ́run máa jẹ́ kó jẹ́ pé tí máa ṣègbìyànjú tí wọ́n ní ọmọ ẹ̀dẹ̀ ń try kódà kó lè máa gba ìbáwí ó dẹ̀ máa gbà ká tún ṣe kó ṣe dáadáa wọn á ní ó dà ẹgbẹ́ fún ẹgbẹ́ sí wọn á wá kọ òwe yẹn á bu ayé ìgbà ẹ̀tẹ́ kò sí scripted bí a máa tẹ̀lé fún kan script 1 month ẹsẹ̀kẹsẹ̀ ní tiwọn gbà yẹn we went through it in a very very rigorous way. It was very tough. He wants to write immediately and wants you to assimilate immediately and wants you to act immediately. So ability to be able to assimilate very quickly and be responsive to what they want you to do also matters. Ọlọ́run nígbà yẹn náà kò fi wá sílẹ̀ Ọlọ́run fún mi lórí ọ̀fẹ́ tó pọ̀ tẹ́tẹ́ tó bá ti fún mi tó bá ti àgbérùgbésọ̀ lè bẹ̀ má ti wà. Ó ti wà lórí. So ayé sọ àmẹ́dìtà ó yẹ sàn ẹ̀kẹ́ orí rẹ̀ bù ṣé wọ́n ṣe ní oṣù nù ọ̀dẹ̀ mọ̀jú kẹ́ mọ̀ ṣeun lọ my friend go there and go and do it again sorry sir oh better you can do better sir when they call the next one now you do better later díẹ̀ lọ́run dẹ̀ tẹ̀ ọ́. Adúpẹ́ fún Ọlọ́run ẹ̀yin aráalé ọ̀rọ̀ lẹ ti ń gbọ́ látàárọ̀ láti ẹnu àgbà òṣèré torí Kisutodiyan àgbà òṣèré ni wọ́n ẹ má dá wọn lóhùn a ó ti pẹ́ gan tá a bá wà bí ni àwọn kan wà tó jẹ́ wípé tí wọ́n bá fẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣe anything bóyá ká sọ pé kí inspiration tó wá bí Ṣàlàyé Alágbo tẹ́ ń ṣe àwọn kan wà tàbí wọ́n sọ pé ó tó ṣe Ṣàlàyé yóò ti fa nǹkan o yóò ti mú nǹkan o yóò ti fagbá náà yóò jẹ́ ti get ní tí mo ń try láti sọ kí ni ibi tí inspiration ti máa ń wà. Bọ̀dá èmi fẹ́ gbàgbọ́ wípé whatever you put your heart to do you will do it well. Okay. Mo kí n fẹ́ bá ẹnikẹ́ni wí mi ìdẹ̀fẹ́ tàbùkù bá ẹnikẹ́ni olùkàlùkù ṣe ń ṣe tiẹ̀ ń lóhùn. I don't want to condemn anybody's habit but fún èmi ò Ìbírónkẹ́ Ọlọ́run ní inspiration kìí. Ẹ máa ti fẹ́ bẹ̀rẹ̀ bá ti pray ẹ máa ti ẹ̀mí náà tí mo gbaṣẹ́ mo ti mọ̀ pé iṣẹ́ tí mo gbà yìí pọ̀ báwo ni mo ṣe fẹ́ ṣe kí n jẹun dáadáa kí n lè lo vitamins mi kí n bẹ̀rẹ̀ ṣiṣẹ́ ni. Kó dẹ̀ máa yọrí sí àyà bẹ́ẹ̀lẹ̀ òbí ààrẹ ni iṣẹ́ bẹ̀rẹ̀ pé mi. Ó dà ẹṣẹ́ gan tá a bá wa bì ní wọ́n ní bójú ò bá ní bí okùn kò lè rí ohun bí jẹ ọjọ́ tó dùn wà ọjọ́ tó rí bákejì wà nídìí iṣẹ́ yìí náà ni o jẹ́ a rí ọjọ́ kan tó jẹ́ pé inú yín dùn jù tẹ́rọ pé tí n bá ṣe iṣẹ́ ìdébì kan máa fi lé ọmọ lọ́wọ́ ni ǹjẹ́ a rí ọjọ́ náà. Ó wà Ọlọ́run jẹ́ kí alẹ́ náà pẹ́ dúpẹ́ fún Ọlọ́run ayé ọpẹ́ yọ dáadáa torí pé kí wọ́n bá pè mí gbà mọ́mí ìfìfẹ́ afẹ́kẹ́ wá bá wa ṣe iṣẹ́ báyìí o àdẹ̀fẹ́ lóye fún iye ìjọ báyìí o nǹkan báyìí dẹ̀ lè fẹ́ bá wa ṣe o ẹ jọ̀ọ́ ṣé ẹ máa ráyè fún wa kí ni kárátà yẹn àbáṣájọ sọ tó bá ti di obi owó máa dà iye báyìí ni máa gbà o wọ́n fẹ́ jẹ tó bẹ̀ jù bẹ́ẹ̀ lọ a máa san. ẹ̀mọ́ níjọ́ tí mo kọ́kọ́ gbọ́rú èdè yìí inú mi dùn ó jẹ́ kó dàbẹ́ ni pé mi ti ẹ̀ jìyà rí rárá. àwọn àgbà Olúwa ò ṣe torí pàṣípò ọ̀rọ̀ ti dé nígbà tí mo bá fẹ́lẹ̀ndé wọ́n bá ń sanwó yẹn tó wá ń jọ ó wá ń wá tẹ̀lé ra wọn máa wá wo àpòwé mi. ó máa ti gbé pẹ́ẹ́lí jáde àtọ́. ṣé tọ́lọ́run ó gbàgbé ẹnìkan Ọlọ́run gbàgbé ẹnìkan kan kò dẹ̀ sí ẹni tọ́lọ́run ò ní ṣe fún àfi kó ní kálukú ló yàtọ̀ káyà kan dúró fásitì wà kéèyàn má kánjú fọwọ́ tù lọ́rùn. ẹ ṣeun gidi gan ká tó wá lọ sí ibi ẹlẹ́ẹ̀kejì
mo fẹ́ jẹ́ kí àwọn ìlú wo lẹ ti láǹfààní àti lọ tíṣẹ́ ti gbé yín débẹ̀. Ìlú òpó oríṣiríṣi òní Germany ọ̀la Canada òní ọ̀túnla UK. Adúpẹ́ fún rẹ̀ lọ. Ẹ bá mẹ́nubà 5 mo mọ̀ púpọ̀ yóò fẹ́ lé 20 bọ̀ ẹ bá nǹkan mẹ́nubà bí 5 bẹ́ẹ̀. Well, I've been to so many places in England, so many places in Europe, so many places in America, so many places. Adúpẹ́ fọ́lọ́run. So many places. Òun lẹ ti ń gbọ́ yẹn. Lórí pé ẹni tó bá ṣiṣẹ́ ó yẹ kó lásìkò ìgbádùn. Ó dà bẹ́ẹ̀. Ká wá lọ sí abala ẹlẹ́ẹ̀kejì tí mo ti sọ wípé bó bá dùn lápá ibì kan ọjọ́ tí yóò tún rí bákan náà tí ó korò bí jogo téèyàn rò pé ṣé mi ní fi iṣẹ́ lẹ̀ kí n gbọ́n pépà mi pẹ́pẹ́pẹ́ kí n lọ mọ́ ṣiṣẹ́ lóyìnbó ìjà rí ọjọ́ náà. Kúkú máa wà àmọ́ kò sí nǹkan tó fẹ́ ṣe. Àmọ́ àrọ́jọ́ tó yẹ pé ìlú mi àti pè ń gbà abẹ́ṣiṣẹ́ sinimá báyìí o mo dẹ̀ gbọ́ pé wo ni wọ́n fẹ́ lò fún part báyìí tí màá ti lọ sẹ́gbẹ̀ẹ́ kan yà lọ ṣe òfin ó ti ń jọ ọmọ àtọ́rí pé gbà kan láwọn ní RONKE ODUSANYA YouTube queen mo ní mo dúpẹ́ YouTube queen ni nítorí mo dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ni tó mọ́ni lójú èèyàn ní òwò tá a wà àwọn ará YouTube ṣáàṣì rántí mi wọ́n ń pè mí wọ́n dẹ̀ ń fún mi lóúnjẹ tí mo fi ń bọ́ mo fi ń bọ́ ẹbí olùwàṣẹ tó bá dẹ̀ kan di cinema park náà ìwọ̀nba àwọn tọ́lọ̀ bá jẹ́ kọ́ rántí wa náà rántí wa. Ṣé rí kò máa lọ́pọ̀ ìgbà mo kàn máa sọ wípé àṣehàn àwọn èèyàn ló pọ̀. Èmi jẹ́ gẹ́gẹ́ bí ẹnìkan tó yẹ pé mi ò rí lè kì í ṣàṣehàn púpọ̀. Iṣẹ́ yìí ló kàn máa fẹ́ tì wá ká ṣe àwọn kankan díẹ̀ lẹ́kọ̀ọ̀kan but I don't really get pushed. I've done international jobs. Wọ́n pè mí wọ́n fi owó pè mí láti Nigeria. We were 3 from Nigeria. Èmi Kunle àti Gabriel Afolayan ló pè outside Nigeria lọ shoot in South Africa for 2 months. Mo fún yín láǹfààní àti dárúkọ ṣẹ́yìn. Ṣé ó ti jáde? Closet. TV series, non fi ṣe Pan-African series ni. We were just 3 from Nigeria tá jẹ́ actors tí wọ́n pè. Táwọn fowó gbé lọ. Láti ilẹ̀ yìí. Bẹ́ẹ̀ ni tó ṣe visa fún wọn ṣe gbogbo wọn lẹ́gbẹ̀ẹ́ wa lọ. I've done a few other ones not to yẹ kó bí àìmọ̀. Yàtọ̀ sí pé àwọn tó máa ní agbọ́pẹ̀ wà l'Amẹ́ríkà bá ṣiṣẹ́ láìkí àwọn ni. Tó bá pè mí láti kò lọ ṣe màá mọ̀ pé yẹ iṣẹ́ gbé mi lọ sókè òkun lọ ṣiṣẹ́. So mo dúpẹ́ fún oore ọ̀fẹ́ so téèyàn kan bá pè mí fún sinimá. Bọ́dẹ̀ ní kò kàn mí bí irú tí mo sọ̀rọ̀ tẹ́lẹ̀ gan máa ti ní lápátá la máa lò fún lóyè ó kàn máa yára kàn dédé gbọ́ ẹ̀lú fìlìpù. Ìwọ ló ń fẹ́ lò lágbájá ló sọ pé kán má lò ẹ̀ pé YouTube ló ń ṣe pé owó ẹ̀ ti pọ̀ jù pé ẹ lo lágbájá jọ then àwọn ọmọ kan wà wọ́n sọ English ẹjọ́ òyìnbó òun náà sọ sáàlì. Yorùbá ọ̀yọ́ ọ̀hún tó bá dẹ̀ nìkan sọ náà. Wọ́n ní sọ. Àdúpẹ́ fún orí ọ̀fẹ́. Mo tiẹ̀ jẹ́ wípé nígbà tí mò ń lọ ní orí street of Instagram and Facebook àwọn fans yín kan comment bẹ́ẹ̀ pé this so person is underrated kìíní kan òyìnbó yẹn pọ̀ èyí gbà kan sí iléèwé wo lẹ lọ. Primary school mo lọ sí St. Benedict National Primary School Africa. Okay. Secondary school mo lọ sí Federal Government Girls College. Àwọn tó mọ̀ dáadáa mọ̀. Ṣọ́ máa kúrẹ́ ní. Rárá wọ́n sọ mí nù síbi àwọn fẹ̀kẹ́ lọ́kọ́ gbọ́n wà níyà àti bàbá mi. Wow. University mo lọ sí Ogun State University bó ti bí Ọlábísí Ọ̀nàbànjọ University. Ẹ̀kọ́ ìwọlẹ̀ kan bẹ́ẹ̀. Mass communication. Ẹ̀kọ́ nípa àwọn tí wọ́n ń gbóhùn sí afẹ́fẹ́ àti tó bá rọ̀ mọ́. Ó dàbẹ̀ ọmọ ìlú gangan ní Ogun State. Apá Ogun State. Ìjẹ̀bú Òde ni dáàdi mi. Mọ́mì mi Abẹ́òkúta. Ọmọ Ìgbórè àṣà. Ọmọ àṣà kíkó iṣu. Ọmọ àṣà kíkó tó ṣojo. Tó túmọ̀ sí wípé látòkè tó fi dókè Ogun State ní ó dàbẹ̀. A ti sọ èyí tó dùn bẹ́ẹ̀. Ẹ sọ díẹ̀ lára tí torí mo mọ̀ wípé yóò pọ̀. Ó pọ̀ o. Ojú rí tó KISUTODIYAN. Agúnṣulódò ojú rí ìní ìwà tí wọ́n máa ní wo Flakky ìwọ náà fẹ́ pé o àmọ́ lágbájá sọ wípé àwọn tó ń bá pélé á fún un ní 100,000 ní owó tó ń bá fún un á fún un ní kinní kan torí nǹkan tó fẹ́ rí bẹ́ẹ̀ torí nǹkan fẹ́ rí jẹ níbẹ̀
wọ́n á bá tèèyàn kan jẹ́ wọ́n á ní eléyìí ló dà ẹ̀mí lèsì. Wọ́n dẹ̀ mọ̀ pé báwọn ti ṣe ń sọ yìí àwọn tí ń bá tẹ̀yìn rẹ̀ jẹ́. Àwọn òkúkú bínú torí bíbélì tèyí jẹ́ kó yé mi wípé abanijẹ́ ọjọ́ tó bá ti dẹ́kun ẹ̀ báyìí ní títí ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ó kó wọn àtọ́lọ́run tó mọ̀ sí. Ó dà ẹ ṣeun gan. Ọ̀rọ̀ lẹ ti ń gbọ́ láti àárọ̀ láti ẹnu àgbà òjìmí òṣèré. Ọmọdé ni mí. A ní ẹ má sọ báyìí mọ́. Ìyàwó Rónkẹ́ Odùsànyà Flaky Ìdídòwò ṣàlàyé àwọn lẹ ti ń gbọ́rọ̀ lẹ́nu wọn láti àárọ̀ yẹn. Àwọn èèyàn mọ̀ sí kí ni mo ń gbénu yín ná. Bẹ́ẹ̀ bá ti rágbàlagbà ìṣòro ni kẹ́ ẹ sá máa kì. Ìṣòro ni kèé wù yín kẹ́ ẹ kágbàlagbà. Bọ́ ṣe pẹ̀lú ìyá ọkọ rẹ̀ náà nù tọ́ ẹ kí gígùn lójú tójú òun fífọ́n dà. Àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń dìde lẹ̀bọ̀ ọ̀rọ̀ ìmọ̀ràn kan fún wọn àbí méjì àbí mẹ́ta. Ẹ wo Ẹ fún wọn ní ọ̀rọ̀. kò sọ̀rọ̀ ìmọ̀ràn kankan tá a fẹ́ fẹ́ nìkẹ́ni. Ẹni tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ wóyó fẹ́ wá darapọ̀ mọ́ eré ìtàgé. Ó dàbí ọ̀rẹ́ mi kan tí ó ń gbé nílùú òyìnbó tó ràn mí lọ́wọ́ nígbà tí mo lọ bí ọmọ mi. Àwọn méjì ni mọ́mì Rọ́díà Àjọkẹ́ Adé. Mọ́mì Rọ́díà ẹ̀jẹ̀ èyí tí mo sọ gbọ̀ngàn yìí Àjọkẹ́ ọ̀rẹ́ mi tí mo padà gbé pẹ̀lú ní Amẹ́ríkà ńgbà tí mo bí ọ̀rẹ́ mi. Ó lè jọ ọ̀rọ̀ ńgbà tí wọ́n bá mi láti tọ́ ọmọ mi. Ó ní Rónkẹ́. Ó ní wò má jẹ́ kẹ́rù bá ẹ láti tọ́ ọmọ rẹ̀. Mo rí pé òun gba phone calls látàárọ̀. Eléyà àti mọ̀ pé dé orí ẹ̀ kodò tó bá fẹ́ fún oúnjẹ. Eléyà ní gbé sókè tó bá fẹ́ fún lọ́yàn. Eléyà ní gbé sẹ́yìn tó bá fẹ́ ṣe. Ó ní wo bí kọ́ ọmọ ẹ̀ bó bá ṣe fẹ́ tọ́. Bó bá ṣe wù ẹ́ ló ṣe lè tọ́ nǹkan. Ìtọ́ tó mọ̀ pé tó bá dọ̀la inú ẹ̀ máa dùn sí ni kò tọ́ ọmọ. Mi ní pé kó má gbàmọ̀ràn tó wúlò pọ̀ rí ìtìmọ̀. Ṣé bọ̀ pé mi kò dẹ̀ tọ́ bó bá ṣe wù pé kò tọ́ ọmọ. Ìdí tí mo fi dá ọ̀rọ̀ rẹ̀ ni tó ń gbé l'Amẹ́ríkà ìpínlẹ̀ ni wípé kò sọ̀rọ̀ wà kọ́kọ́ tẹ́fẹ́ pa àbí kò sí ọ̀rọ̀ ìyànjú kan tẹ́fẹ́ gba ẹnikẹ́ni. Gbogbo wa la ti gbọ́n. Ẹni tó bá ti lè mọ̀ pé kíní ìdá tó mọ̀ pé léyìí ò dá ó ti mú tó ó túmọ̀ sí pé ó ti gbọ́n nìyẹn. The person is already mature. So òun ni kó bá àrò àti ọ̀dọ̀ fi inú ẹ̀ sọ̀rọ̀ pé báwo ni mo ṣe fẹ́ lo ilé ayé mi gangan. Ẹ ò lè tipátipá mẹ́ṣin lódò kátẹ̀ní pòkè ó drag ẹ̀ dódò tó máa lá inú ó máa tọ̀ fún ẹ̀bọ́nú omi pé kò mọ̀ ní rárá o. Tá bá fipá mẹ́ṣin tó dò àlè fipá fún lómi mu. Bó olúkálukú bá ṣe fẹ́ gbègbè ayé ẹ̀ ló ṣe máa gbé. Ẹni tó bá fẹ́ là tó bá fẹ́ lu á lísìn sọ̀rọ̀ àgbà. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ewé wa wọ́n ti gé wọn létí lọ. Wọn àgbọ̀ kankan. Torí ẹ̀ mo máa ń sọ pé mi ìfẹ́ ṣe ìyá àti bàbá fọmọ kan tí ò gbọ́n. Èyí tí mo bí kọ́lọ́n bá mi dá sí àmọ́ tó kù lẹ́nu mi ìfẹ́ lónìí o. Ó lẹ ti gbọ́ yẹn ẹni tó bá ṣípá làgbé nítumọ̀ nǹkan tí ẹ sọ̀kalẹ̀ yẹn. Ó dàbí ẹ ṣeun gan kó atótónu láti àárọ̀ kó tó di wípé àlejò wa lọ fún tòní. Last bit yẹn náà nìyí bí eléyìí dàbí eré ayò lásán ni ṣẹgẹt. So mo fẹ́ yẹ kẹ́ bá mi dárúkọ àwọn ìfẹ́ fún yín níbèrè tí ó le jù. Ẹ bá mi dárúkọ obìnrin tó bẹ̀rẹ̀ láti ha 10. Obìnrin bẹ́ẹ̀ ni tó jẹ́ pé ha ló bẹ̀rẹ̀ orúkọ wọn 10. Abímbọ́lá Odìrín Abọ́sẹ̀dé Odì méjì Àníkẹ́ Odì mẹ́ta Àṣàkẹ́ Odì mẹ́rin Àdìní Odì 5 Àbíkẹ́ Odì 6 Abídèmí Ayọ̀ọ́lá Odì 8 Ayọ̀yínká Odì 9 ẹ fi kan kún sí. Àmọ̀kẹ́. Àfúnyín ní àtẹ̀wọ́ yẹn ẹ ṣe ga dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín pé àpè yín ẹ jẹ́ wa anígbàgbọ́ pé tá a bá fi ní lẹ́jọ́ mi ẹ tún dá wa ní. Ẹ fowó pé mi ni. Á fowó pé yín lálẹ́. Eléyìí mo yọ̀ǹda. Ẹ fi ṣe ìyá sọ́mọ. Ẹ ọmọ mi pàtàkì ni Ọlọ́yọ̀ọ́ ìtàwá àwádàmọ́ gbogbo bí kíbi táwa bá ti rí àwádọ́lọ́yọ̀ mu ètò yìí mo dẹ̀ gbàládùra pé kò ní sún kò ní rẹ̀yìn. Ọlọ́run á kún yín nípa láti lè ṣe débi èrè débi tẹ́yìn náà máa ti jókòó tẹ́ máa wo YouTube báyìí tẹ́ máa mọ̀ pé iye dọ́là báyìí ti wọlé. Ìgbà ọlọ́run fún àárọ̀ ilé ẹ̀sìn. KISUTODIYAN àgùsù lọ́dọ̀.
Oloyo Studios.